ẹ̀yin èèyàn mi ẹ jọ̀ọ́ ká jọ gbójú ayọ̀ sókè ká wo gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ wọ̀nyí torí ibi tílé ayé yìí ń lọ kò tiẹ̀ wá yé mi mọ́ rárá àwọn èèyàn kàn hùwà bẹ́ẹ̀ ni pé kò tiẹ̀ sí ìjọba mọ́ lórílẹ̀‐èdè yìí kò sí ẹnì kankan àwọn èèyàn kankan ò nífẹ̀ẹ́ ara wọn dénú kálukú ń hùwà bó ṣe wù wọ́n ni ẹ jẹ́ àjọ gbójú ayọ̀ sókè ká wo nǹkan tó ń ṣẹlẹ̀ ṣérú eléyìí ṣó bá ojú mu ẹ wòran. Ido local government ìṣẹ̀lẹ̀ ńlá kan ṣẹlẹ̀ ń bẹ̀ ó ṣeé ṣe kẹ́ ẹ má rí àwọn fídíò yìí wò lórí Facebook yìí ṣùgbọ́n ní Ìbàdàn ní Ìdó tí wọ́n sì fẹ́ pa wọ́n sínú oko wọn ẹ má rí ní ọ̀sẹ̀ tó kọjá yìí tá a ṣe lò tán yìí mo rí ìròyìn kan tí wọ́n ní àwọn Fúlàní ti dé o tí trailer páàkì tán ṣe báyìí tán ya àwọn ọlọ́pàá kankan ẹ jẹ́ kí wọ́n sọ fún yín pé àwọn tí wọ́n gbé ìròyìn ẹlẹ́jẹ̀ lórí social media dìgbòlugi ní òjá máa já tòótọ́ mọ́ ẹ sì jọ tó bá ní ṣe pẹ̀lú ẹ̀mí àwọn èèyàn àti dúkìá tí wọ́n fi mọ́ ṣe kìjókìjó àbí tó bá lè sọ àwọn èèyàn dèrò ẹ̀yìn tí ó sọ wọ́n dìdàkudà ẹ dákun torí a fẹ́ create content àbá fẹ́ traffic lórí page wa ká máa sọ tí ò ṣẹlẹ̀ eléyìí ò ṣẹlẹ̀ ọlọ́pàá tí ó wà níbi kíní yẹn 2 years ago ló ti resign ló ti retire tó wà níbi kíní yẹn tó wà níbi event yẹn bí incident yẹn tán show tán park trailer tán ni wọ́n ti dé nǹkan kan ohun ṣe tó ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ yẹn ti ṣẹlẹ̀ ti pẹ́ tí wọ́n dẹ̀ ti yanjú ẹ̀ tí ò sí kankan bẹ̀ mọ́ ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ̀sìn ẹlẹ́yẹ ti ṣẹlẹ̀ ti pẹ́ ẹ má jẹ́ a máa carry àwọn information tí ò ṣe mo bẹ̀ yín ni o mi ò pàṣẹ fún yín o ṣẹlẹ̀ yẹn ti ṣẹlẹ̀ ti pẹ́ so èyí tí mò ń sọ yìí ó ṣẹlẹ̀ lọ́sẹ̀ yìí ni ṣùgbọ́n tẹ́ bá dé orí page mo dúpẹ́ lọ́wọ́ alukoro ọlọ́pàá nípínlẹ̀ Ọ̀yọ́ iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Ọ̀yọ́ ní tó jẹ́ kí n tètè wá tábà ni pé kẹ́ ẹ má bàa fi gárúbà lẹ̀ ni o kẹ́ ẹ má bàa fi gárúbà lẹ̀ ni o gárúbà ni Fúlàní tó sá àwọn èèyàn ládàá níbo ló ṣe jẹ́ bó ṣe jẹ́ gan rèé àwọn Yorùbá wà nínú oko wọn ń ṣiṣẹ́ lọ wọ́n ń gbin àgbàdo nídòó wọ́n ń gbin àgbàdo ibi tí wọ́n ti ń gbin àgbàdo Fúlàní dá màálù dé Fúlàní dẹ̀ ń fi ẹsẹ̀ wú àgbàdo tí wọ́n gbìn màálù ń fẹsẹ̀ wú àgbàdo tí wọ́n gbìn èyí tí wọ́n bá lè ṣàjẹ́ ń bẹ̀ wọ́n ń ṣàjẹ́ àwọn yẹn lé wọn àwọn yẹn ń sọ fún Fúlàní pé sóòrí pàṣẹ ń bí ní kí ló tó dá màálù ẹ̀wọ́ bí Fúlàní ní ilẹ̀ bàbá àwọn lòún wà ní Ìdó bóyá ẹ̀mọ́ ibi tí wọ́n pè ń Ìdó lẹ́gbẹ̀ẹ́ ológun ẹrú lẹ́gbẹ̀ẹ́ ẹlẹ́yẹlé lẹ́gbẹ̀ẹ́ Ṣàngó Ìbàdàn tí ó jìnnà sí UI táàfin máa lọ ọjọ́ àbí ká máa lọ Owórodù àbí ká máa lọ Dùgbẹ̀ àbí ká máa lọ Mọ́kọ́lá Fúlàní ní ilẹ̀ bàbá àwọn lòún wà ilẹ̀ bàbá rẹ̀ ìkan nínú àwọn àgbẹ̀ méjì tó wà lóko ó sì súnmọ́ Fúlàní yẹn láti sọ fún pé lé màálù ẹ padà ṣùgbọ́n Fúlàní fàdáyọ ó sì ń sá ẹni tó tẹ̀lé yẹn ẹnì kejì náà ó wá rí i pé wọ́n fẹ́ sá ìkejì wọn pa ó dìde ó sáré tẹ̀lé wọn láti gbà kejì ẹ̀ lẹ̀ wọ́n yíjú sí i wọ́n sì ń sá òun náà ládàá ṣùgbọ́n wọ́n fẹ́ bẹ̀ yẹn lórí ni ó wá fọwọ́ gbà báyìí ẹ mọ̀ pé ẹni tí èèyàn méjì bá ń jà tẹ́ bá ti rí i pé wọ́n gé lọ́rùn ọwọ́ báyìí àbí wọ́n gé ń bí ẹ ti mọ̀ pé ibi tó ti ń tàbí wọ́n gé ń bí ibi tó ti ń defend kán mọ́ gé òun lórí ni ló ti náwó báyìí tán ti gé gbogbo ẹ̀ lẹ́ máa rí ṣùgbọ́n ẹ gbọ́rọ̀ díẹ̀ lẹ́nu arákùnrin tí wọ́n sá yẹn ẹ gbọ́rọ̀ lẹ́nu ẹ̀. àwọn ọmọ yẹn màlúù ìjọ lọ́nà sí a ti wá dóko ní àárọ̀ wọ́n náà sí bẹ́ẹ̀ ni ìtòwé ti sá a bá Fúlàní yẹn nínú oko táwọn ń gbọ́ ìtòwé tààrọ̀ bẹ́ẹ̀ a bá nínú oko táwọn ń gbọ́ lọ́wọ́ wa sọ fún pé yà a ti gbin oko yìí kó ẹranko ń bẹ́ẹ̀ ọba ní tí bàbá wa lórí ilẹ̀ ní ipe sínú ẹran tó ń kọ ní jẹun asáwà ní ìkejì sáà lọ́ba bó ti bẹ ní àdálẹ́sẹ̀ nù ariwo rẹ̀ tí mo wá gbọ́ pé ó ti sọ̀rọ̀ ládàá ọwọ́ àhọ àwa tẹ̀lé bí mo ti tẹ̀lé tí mo ṣubú báyìí ọkàn pàjùdà sí mi náà ní bẹ́ẹ̀ mi mọ́lẹ̀. ṣé níbi tí wọ́n ti dẹ ẹran rí yẹn tí a ti rẹ́jẹ̀ tó pọ̀ yẹn wọ́n lọ ti ṣubú tán ti bẹ́ẹ̀ mọ́lẹ̀ rẹ̀.
ó fẹ́ bẹ́ lórí ni àbí ó fẹ́ bẹ́ mi lórí ni wàá fọwọ́ gbà. ọwọ́ àfọwọ́ gbà á. Fúlàní ní ṣé kò rí pé ilẹ̀ bàbá Fúlàní ń bí Yorùbá pé sílẹ̀ bàbá rẹ̀ ọ̀rọ̀ burúkú òun ẹ̀rín. Ó ti pẹ́ tí Fúlàní ti ń bá wa gbé nípínlẹ̀ Ọ̀yọ́, àwọn apá ibìkan ní Bàràpá àti àwọn apá ibìkan ní Òkè Ògùn. Ó ga o. Fúlàní ló wà ń bẹ̀ táwọn ń lọ bá, kódà àwọn máa ní Fúlàní coordinator. Nígbà ayé bàbá wa Òjò lówó tí wọ́n máa ń kó àwọn èèyàn lọ sí hajj, bíi tí mi ò bá ní exaggerate, over 70% àwọn alálàájì tí wọ́n bá bàbá wa Òjò lówó lọ Fúlàní ni wọ́n. Àwọn Fúlàní yìí jẹ́ alábàáṣepọ̀ wa tá a jọ máa ń sọ̀rọ̀ dáadáa, tá a jọ máa ń ṣe, tí a rò wípé èsúró lè pàdídà kó sì mọ ilé ajá, ṣùgbọ́n èsúró ti pàdídà ó ń lé ajá o. Èsúró ti pàdídà ó ń lé ajá. Ọ̀rọ̀ àwọn Fúlàní ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n ti mú ẹ jẹ́ n wò bóyá mo lè rí bẹ́ẹ̀ yẹn, torí pé kò ní dáa kí nǹkan fẹ́nu sọ fún yín. Àwọn òṣìṣẹ́ Oriyomi Hamzat ní ìjọba ìbílẹ̀ Ìdó, gẹ́gẹ́ bá ṣe mọ̀ pé káàkiri gbogbo ìjọba ìbílẹ̀ 33 tí ń bẹ nípínlẹ̀ Ọ̀yọ́ l'Oriyomi Hamzat ti wà represented, fully represented. Àwọn Oriyomi Hamzat farm tó wà ní Ìdó wọ́n ṣiṣẹ́ takuntakun. Àwọn Operation Burst tó wà ní Ìdó, mo dúpẹ́ lọ́wọ́ yín o. Thank you so much. God bless you. God bless you. God bless you. Àti ẹni tó jẹ́ Yorùbá nínú àwọn Operation Burst, àti ẹni tí ò jẹ́ Yorùbá nínú àwọn Operation Burst tán wà ní Ìdó, wọ́n ṣiṣẹ́ takuntakun. Wọ́n ṣiṣẹ́ takuntakun. Iṣẹ́ takuntakun tí wọ́n ṣe ni pé àwọn Operation Burst yẹn, àwọn ni wọ́n kàn sí àwọn Oriyomi Hamzat farm, tí àwọn Oriyomi Hamzat farm náà sì kàn sí wọn. I got the information here in China and I gave them go ahead. Ẹ follow matter yẹn. Immediately ni mo pe PRO àwọn ọlọ́pàá nípínlẹ̀ Ọ̀yọ́, ìyẹn dáadáa ni, a sì máa ṣiṣẹ́ dáadáa. Mo pé mo dẹ̀ jẹ́ kó yé wọn pé nǹkan bá ń ṣẹlẹ̀ o, nǹkan bá ń ṣẹlẹ̀, nǹkan bá ń ṣẹlẹ̀ o. Nǹkan tí mo sì ń gbọ́ nìyí o, ẹ dákun o, ẹ tètè bá wá nǹkan ṣe sí o. PRO àwọn ọlọ́pàá ó gbégbésẹ̀ lójú ẹsẹ̀. Ọ̀rọ̀ kan tí ò tí ì fẹ́ yéra wọn tó fẹ́ dàrú tẹ́lẹ̀, mo rò pé nígbà tí PRO àwọn ọlọ́pàá gbégbésẹ̀ pẹ̀lú iléeṣẹ́ ọlọ́pàá tó wà ní Ìdó, wọ́n fààyè gba àwọn ọmọ Oriyomi Hamzat láti jọ ṣiṣẹ́ papọ̀. Lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àròyé àti ìgbìyànjú PPRO, wọ́n padà lọ sí inú oko tí wọ́n ti sá àwọn ọmọkùnrin náà ládàá. Wọ́n sì ń rí ipọ́n, ìníṣọ́jú bá ń lọ ipọ́n wọ́n ń rí nílẹ̀ẹ́lẹ̀ tí wọ́n rí nígbà tí wọ́n lọ sí orí oko. Níbi tó ọmọkùnrin náà ṣubú sí nìyí tí wọ́n ti ń sá mọ́lẹ̀. Tí ó bá jẹ́ fún àwọn Àmọ̀tẹ́kùn, àwọn Operation Burst tí wọ́n ya lù wọ́n bẹ̀ yẹn, Operation Burst ló padà rescue àwọn boys yẹn kúrò nínú oko. Tí ó bá jẹ́ pé Operation Burst, ibi tí a bá ti gbé òkú ọmọkùnrin tó ń sọ̀rọ̀ lọ hospital yẹn nìyẹn, ibi tí a bá ti gbé òkú ẹ̀ nìyẹn. Tí ẹ bá ẹni tó bá mọ WhatsApp number mi, mo ní picture bí wọ́n ṣe sá ọmọkùnrin yẹn yànnàyànnà lọ́wọ́. Tí mo lè fi ránṣẹ́ sí yín, tó yẹ pé tẹ́ ẹ bá rí ẹ lè wò lẹ́ẹ̀mejì, kì í ṣe pé wọ́n sá wọn díẹ̀ o, wọ́n sá wọn yànnàyànnà. Wọ́n sá wọn, ẹ tó bá sì nírọ́ ni kó jẹ́ ká lọ sí òun lẹ́ ń wò ó, ẹ̀jẹ̀ àwọn ọmọkùnrin tí wọ́n ń dáko. Bó lè bí ò ṣe ní pa wá, bó ni ìyàn ò ṣe ní wọ̀lú nígbà tí èèyàn kan tó bá ń da oko ẹran tó lọ́ọ́ fi ba oko olóko jẹ́, tó tún wá ń sọ fẹ́ni tó lóko pé ṣé oko bàbá rẹ̀ ló wà ní. Ẹ dákun, àwọn ta ló ó mà ṣe o. Nǹkan tí mo fẹ́ kẹ́ jẹ́ ká mọ̀ ni pé ajìjàgbara Gani Fáwẹ́hìnmí ò lójú ogun rí, bẹ́ẹ̀ ni ò gbébọn rí, ṣùgbọ́n ajìjàgbara ni.
you know nǹkan tí mo fẹ́ kẹ́ jẹ́ ká mọ̀ ni pé ajìjàgbara Gani Fáwẹ́hìnmí ò lójú ogun rí bẹ́ẹ̀ ni ò gbébọn rí ṣùgbọ́n ajìjàgbara ni bá a ṣe lè dákọ̀ Gani Fáwẹ́hìnmí gẹ́gẹ́ bí ajìjàgbara bẹ́ẹ̀ náà la lè dárúkọ àwọn tí àwọn lọ sójú ogun pé ajìjàgbara làwọn náà tí ẹni tó ń lọ sójú ogun ó yàtọ̀ sí ogun ọwọ́ wà ogun ìjìjàgbara gbébọn kankan ó wà ogun ẹnu ogun ẹnu ó wà èyí tí a bá fi rán kálukú láìsí fabricated stories tó yẹ pé n tó ṣẹlẹ̀ gẹ́gẹ́gẹ́gẹ́ ni láìsí story tó lè dá wàhálà lẹ̀ àbí tó lè fa disunity àbí tó lè dá ogun lẹ̀ so in tó dáa ni pé kó ní kálukú kó take a role. You know, I said it at the beginning of this show that you may come up and be saying some things against me concerning this matter. Torí pé jọ̀rọ̀ Fúlàní, mo ti yan fún yín. Ọ̀dọ̀ àwọn Fúlàní yẹn rèé. Lẹ́yìn tí Oriyomi Hamzat tí akarabọ̀ a ti wọ àdúgbò àwọn Fúlàní yẹn o. Pẹ̀lú ọlọ́pàá lẹ́yìn ìgbìyànjú PPRO iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ pẹ̀lú approval commissioner of police nípínlẹ̀ Ọ̀yọ́ pẹ̀lú approval commissioner of police nípínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ti fún àwọn ọlọ́pàá ní order láti kọjá lọ sí àdúgbò yẹn níbi tí àwọn Fúlàní yẹn ń gbé. Tẹ́ bá wo bí ẹ jẹ́ fi bí hàn yín àgbàdo tí wọ́n ń gbìn tí àwọn Fúlàní yẹn fẹsẹ̀ tú jáde lélẹ́yìí rágbàdo ń bì ṣe ti rágbàdo àgbàdo tí wọ́n ń gbìn tí wọ́n fẹsẹ̀ tú jáde nìyẹn ẹ máa rí full videos of this. Yorùbá ní àjèjì ọwọ́ kan kò gbẹ́rù dórí àgbájọ ọwọ́ la fi sọ̀yà ṣùgbọ́n ìwádìí tún fi yé wa pé Garuba bóyá ó gba béèlì ara rẹ̀ tàbí ó lóun lọlé òun padà bọ̀ àsáàrí Garuba ìgbà yẹn làwa wá karabọ̀ pé kí ló dé tà ní rí Garuba mọ́ kí ló dé Garuba ti ń lọ fẹ́ ni lè lọ wá mú Òsínfẹ̀sọ ọ̀rẹ́ wa PPRO àwọn ọlọ́pàá nípínlẹ̀ Ọ̀yọ́ tá a fi bá sọ̀rọ̀ tó sì bá ọ̀gá ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ sọ̀rọ̀ ọ̀gá ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ní láyé kò sí tó jọ ẹ wá Garuba jáde àbúrò Garuba tí wọ́n jọ wà lóko tó sáàyàn ládàá ṣé ẹ mọ̀ pígbà táwọn ẹni yẹn wà ní tí wọ́n wà nílé ìwòsàn tán tọ́jú wọn ó sì tún wà ní ilé tiẹ̀ tí ń ṣe fàájì ó wà nílé tí ń ṣe fàájì ṣùgbọ́n aṣáàdúpẹ́ nígbà tó ga ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ti bá wa dá sí wọ́n ti lọ mú lẹ́sìn ó dà pé wọ́n sì tún mú bàbá Garuba náà ẹ̀gbọ́n Garuba náà wọ́n ti tì wọ́n mọ́lé ṣùgbọ́n Garuba ti sá lọ. ẹ̀yin amòfin ẹ dákun ẹjá ṣe báyìí ṣé a lè ṣẹ́gun Fúlàní nílẹ̀ Yorùbá? Yes, a lè ṣẹ́gun Fúlàní. Àwọn ọba wa ṣé wọ́n ṣe tán ká ṣẹ́gun Fúlàní nílẹ̀ Yorùbá? Àwọn ni wọ́n dáhùn yàn kìí ṣe mi. Torígbà tó di pé Fúlàní lẹ́nu pé sílẹ̀ bàbá rẹ̀ ní fẹ́ǹtì ń dáko ìgbà yẹn láfi bi àwọn ọba wa pé ṣé ẹ ti ṣe tán sà ẹ kóra yín jọ ẹ sign communique pé ní tẹ́yìn ọba fẹnu kò sí rè kí kálukú ó fún gómìnà lu ìpínlẹ̀ rẹ̀ tó bá nu. Àwọn local securities tó sì wà ní ọ̀dọ̀ yín ẹ jẹ́ kó yé àwọn gómìnà yín pé ẹ ní the support wọn báyìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí ní sọlá fẹ́fẹ́ tàwọn bá nu. Sáà lè ṣẹ́gun Fúlàní pààyàn
tí wọ́n jẹ́ tán fẹ́ fi bí pa wá kú nílẹ̀ Yorùbá ọ̀pọ̀lọpọ̀ ìní àgbẹ̀ ìní ó ti kàwé a dẹ̀ encourage wa ká padà sínú oko ṣùgbọ́n ní oko tẹ́ ẹni á padà sí bí ìgbà tẹ́ tàn wá síjà ẹkùn tẹ́ fọrún ṣiṣẹ́ lé wa lọ́wọ́ ni ikú lẹ̀ ní àlọ́ bá ń bẹ̀ èyí tí wọn ò bá sálàdà yẹn náà bẹ́ẹ̀ ṣe sálàdà yìí wọ́n sì sálàdà nínú brain bó náà ṣe máa ń sáyàn ládàá nínú brain ó ti ná gbogbo owó tó rí ó ti fi invest nígbà bá tásìkò fún ẹ láti kórè tó bá dénú oko wàá rí pé màálù Fúlàní ti jẹ gbogbo tó gbìn pàápàá. It's not a physical damage but it's a psychological damage tẹ́ pé ẹni yẹn lè má jẹ èèyàn mọ́ láyé so wọ́n ti sálàdà lọ́pọlọ nìyẹn ṣáwá lè ṣẹ́gun wọn àwọn mọ́gàjì àwọn olóyè àwọn èèyàn kànrìnkànrìn láwùjọ tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ wọn ní ra màálù fáwọn Fúlàní yìí tó ń bá wọn dà á let's hold them responsible then hold Oriyomi responsible hold everybody like Oriyomi in the society responsible láti play role ẹ̀ ní environment tó bá wà within capacity ẹnìkọ̀ọ̀kan wa. This is my own platform. Kí n play role yẹn ní platform yẹn. Tí mo bá gbọ́rù nǹkan tó ṣẹlẹ̀ yìí, kí n má dákẹ́, kí n kígbe, kí n pariwo síta. Támọ̀tẹ́kùn bá mú wọn, tán fà wọn lọ́lọ́pàá lọ́wọ́, ká follow ẹ̀ títí tí wọ́n fi mú débi iwájú òfin. Tá a bá tún déwájú òfin tán ká mọ̀ pé ó ti déwájú adájọ́ á sá padà. No! Tí àwọn Gárúbà ò bá tí máa ṣerú eléyìí kan máa jẹ lọ ni. Wọ́n tún ní í ṣe eléyìí. Ká tẹ̀lé títí. Tá a bá tún wá rí míì lọ́la tó tún jọ ká tún tẹ̀lé títí tá a fi finná mọ́ wọn tí wọ́n fi mọ̀ wípé tó bá ṣe pé bẹ́ẹ̀ ṣe ń sin ibi tẹ́ ẹ ti ń bọ̀ nìyẹn. Òfin Nàìjíríà fààyè lẹ̀ kí kálukú máa gbébi tó wù nínú Nàìjíríà. Kò sí restriction, but you have to respect the law of the land. Ibi tí your freedom of movement, ibi tó ti parí ní tẹlòmíì ti bẹ̀rẹ̀. You cannot tell me because you have freedom of movement, you come into my house, oh kanlẹ̀kùn, you barge into my house, coming down to my bedroom because of freedom of movement. Fine, there is freedom of movement, but it has limitation. You have to take permission before you come into my property. So, kóníkálukú, okay, àwọn olóyè Sunday Igboho, wọ́n kópa tiwọn ní ipa tó dẹ̀ jọjú tó dẹ̀ nítumọ̀ tó gíríkì. Torí pé béèyàn bá jọ ọmọ Yorùbá tí è ṣe pé ákílù ẹ̀ sọnù pátápátá, kò ní sọ pé gbogbo pati Sunday Igboho kó òdo ni. No, it is not. Kò sódo. Ojú tí wọ́n fi wò ó lè yàtọ̀. Tó bá wò pé bẹ́ẹ̀ kọ́ lọ kí Sunday Igboho ṣe, ìwọ náà ṣe tó yẹ kí wọ́n náà ṣe. Torí ètò náà ṣe yẹn ní part. Ó ní part lára àwọn Fúlàní tí wọ́n fẹ́ ba Ìbàràpá. At least wọ́n calm down. Wọ́n lẹ́yìn tí wọ́n bẹ̀rù as at that particular time. Even till now. Wọ́n lẹ́yìn tí wọ́n bẹ̀rù. So, a lè mọ́ lè ṣe gbogbo tá a fẹ́ lẹ́ẹ̀kan náà. A lè mọ́ lè ṣe lẹ́ẹ̀kan náà. A lè kọ́kọ́ rákòrò ká tó rìn. Bọ́ a gbọ́dọ̀ dúró lójú kan náà. The question is, ǹjẹ́ mi ń kópa tèmi? Ǹjẹ́ wọ́n ń kópa tiẹ̀? Àbí a kàn sọ̀rọ̀ lásán? Because this part of the world, nílẹ̀ Yorùbá wa yìí, ọ̀rọ̀ nìkan ni, no action. A ti bẹ̀rù ikú jù. Wọ́n rẹ̀ máa fẹ́ kú ikú alẹ̀ mọ́yàn. Ikú sẹ́yìn ní kú ni, ẹ̀yin là sàrà ìlú ni. Àwọn pa o, olóṣèlú pa o, ìjọba pa o, kílódé. Bí wọ́n bá pa wá kú náà ni. Wọ́n àdẹ̀ lè pa wá bọ́jọ́ tí a dá ọba pé. Let's do the needful. Ilẹ̀ Yorùbá, bóyá approach right o, bóyá approach wrong o, only God knows. Ìtí ìbá máa ṣẹlẹ̀ lọ́yọ̀ state báyìí bí Sunday Igboho ọba gbégbèsè tó gbé ń gbà yẹn.
bóyá bá ríru Sunday Igboho ní Ondo nígbà náà ni ó ṣeé ṣe kí n tí ń ṣẹlẹ̀ lóńdó lónìí ọmọ ṣẹlẹ̀ ń bẹ̀. Yes, ẹ̀yin light lè máa support mi o ọgbọ́n yàbí ọ̀nà o ìlú tá a máa ń lù yẹn olójú iwájú onítẹ̀yìn o ó níbi tí nǹkan kan máa kọjú sí o fine, but I will just say it, even if I don't support you, even if I support you, I will just say it the way I see it. Akademi pé mo ṣe sọ ẹ ló dáa jù, but má sọ pé ni ò dáa rárá torí pé wọ́n ló wò pé ò dáa èmi lè wò pé ó dáa tèmi náà bá dẹ̀ wò pé ò dáa ó lè dáa lọ́dọ̀ tiẹ̀. But what I know ni pé at least wọ́n lẹ́yìn tí wọ́n ń bẹ̀rù tán lè sọ pé ó ń bọ̀ o táwọn náà rò lẹ́ẹ̀mejì ta ni wọ́n lè sọ pé ó ń bọ̀ tí Yorùbá tí àwọn Fúlàní ó rò lẹ́ẹ̀mejì before now ta ló lè sọ pé ó ń bọ̀ tí wọ́n rò lẹ́ẹ̀mejì. So tó bá yẹ pé mo dúpẹ́ pọ̀ lọ́wọ́ ẹ̀yin tẹ́ gbà Foríyọmí tán tinú tòde ẹ̀yin tìdó ẹ ṣe sẹ́yìn iṣẹ́ ńlá lẹ ṣe ẹ̀yin tòkè Ògùn ẹ̀yin náà ó yá ẹ dìde anytime tẹ́ bá ti rí i pé irú nǹkan bá ìṣẹ̀lẹ̀ wọ́n fẹ́ dọwọ́ bò mọ́lẹ̀ ẹ jẹ́ àfọ́lù ẹ̀ tí Gárúbà ó fi dágòdì àfọ́lù ẹ̀ ni tí ò bá jẹ́ pé akẹsẹ̀ bọ̀rọ̀ Gárúbà ò ní sálọ náà. Information tó tẹ̀ mí lọ́wọ́ jẹ́ kó yé mi pé kódà nígbà àwọn dé police station kò sẹ́ni tí ọ̀dà Gárúbà mọ̀ ń bẹ̀. Kò sẹ́ni tí ọ̀dà Gárúbà mọ̀ ń bẹ̀. Wọ́n dá mọ̀ pé bí ìgbà tó yẹ pé wọ́n ti ń gbé wá tẹ́lẹ̀ tán release ẹ̀ tán gbé wá tẹ́lẹ̀ tán release ẹ̀ nígbà tí èèyàn bá ti mọ̀ pé tóun bá dáràn yìí ní tóun ó fi tàn nìyí yóò wá wé tí ó fi tán ọ̀ràn yẹn pẹ̀lú ọ̀ràn tó fẹ́ dá kí ni benefit tí ó rí bẹ́ẹ̀ tó bá ti wá rí pé benefit tóun ó rí bẹ́ẹ̀ ó ga ju ní tóun ó fi tán ọ̀ràn yẹn lọ yóò máa dáràn yẹn lọ ní nàá. But tá a bá ti jẹ́ kí wọ́n mọ̀ wípé ó ti di public matter ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ lábẹ́ ìṣèjọba engineer Abíọ́dún Olúṣèyí Mákindé kò condole irú nǹkan báyìí. And tẹ́ bá sọ pé condole, I want to see that as a political statement of which I will never agree to. Because tí ìmú Fúlàní kan tó sáyàn ládàá níṣèyí Mákindé pé ẹ fílẹ̀ kó máa lọ. Tàbí kọ́ jẹ́ pé special adviser to governor security ó sáré dìde pé ẹ fílẹ̀ kó máa lọ o bóyá torí pé a fẹ́ dìbò àbí torí nǹkan kan o ní ò gbọ́ yẹn. Tẹ́ ẹ bá gbọ́ ẹ jẹ́ ń gbọ́ I will say it. But àwa gangan àwa dákẹ́. Ìjọ Gárúbà ti ń dalẹ̀ ẹrú nídò ń bẹ̀ yẹn. Tí lé àwọn olóko kú olóko pé màálù ń fẹ́ jẹ. Mélòó nù yín ló já gbọ́ tí wọ́n ń túlẹ̀. Báyìí pé lóòótọ́ ni wọ́n ń túlẹ̀. I don't want to believe that. Because if you see something, say something. You can't just be keeping quiet. Káyìn ẹ̀dẹ̀ máa bàjẹ́ lọ. Who does that? Àwa láṣẹ láti lọ sí any part of the world, any part of the or even in Nigeria láti lọ ṣe nǹkan tí kò bá òfin ìlú wọn mú bẹ́ẹ̀ ni. Báwo ni àgbẹ̀ tí ń roko lóko ìlú ṣe wà defeated nígbà tó gúdógun àdá pẹ̀lú Fúlàní tí ń da màálù? Ṣé bí àgbẹ̀ yẹn ló yẹ kó rí àdá lò ju Fúlàní lọ? Níbo ni Fúlàní ti rí àdá tó fi sá àgbẹ̀ mọ́lẹ̀? Níbo ni Fúlàní ti rí àdá? Because tí mi bá rí pé wọ́n sá àwọn àgbẹ̀ yẹn mọ́lẹ̀, I will not believe pé lóòótọ́ ni Fúlàní sá wọn mọ́lẹ̀. Ó yẹ ká sọ pé kóńdó wọn fi sá na àwọn ni kí àgbẹ̀ wá lo àdá bọ́ àrí àpá kankan lára Fúlàní. Ara àgbẹ̀ ìlà rí lọ́spítù Fúlàní oúnjẹ ó mu nínú ilé rẹ̀. Ìgbà tí kejì tí mórí bọ́ ọ̀sá lọ. Bó ṣe mórí bọ́ yẹn ó yẹ ká question mi mórí bọ́ yẹn. Come on my YouTube channel 4 hours time. In 4 hours time, all these pictures, you will see it. In fact, láti lè follow matter dáadáa kọjá bó ṣe bá ṣe wí bá ṣe rò láti because nígbà tá a dé police station wọ́n release àwọn boys mi pé kán máa lọ àwọn take care up. Tí àwọn ẹ bá dẹ̀ lọ tán lọ béèrè whereabout matter yẹn wọ́n lè má dá wọn lóhùn. Wọ́n lè
á sọ kankan wọ́n lè ní kinní kan kó má jẹ́ pé wọ́n ti fi ẹni tó sá àwọn ẹni gan ládàá sílẹ̀. We need to know. À ń láti máa follow ẹ̀. Mo trust iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ torí pé ọ̀gá ọlọ́pàá iná ló pàṣẹ pé kí wọ́n lọ follow matter yẹn up. Tí ò bá ní interest ni, they will not do that. But trust yẹn ò tó. Bí mo ṣe sọ ìtẹ́ bá ṣẹ̀ṣẹ̀ ń gbọ́. Tẹ̀sí wá ìpínlẹ̀ Ọ̀yọ́ àbẹ̀mọ ọlọ́pàá ń bẹ àbí anything tá bá lè ṣe anywhere you are in the world. Let's start making calls. Let's start making calls. Let's start making calls. Let's start pressing button. Ẹ jẹ́ ká máa fojú wọn winá. This Garuba must not go unpunished. And his brother tó sá àwọn èèyàn ládàá. Forget àwọn ọmọ wa náà sá ládàá. Forget ilẹ̀ Yorùbá. Forget kìnìkan. Even in Nigeria. Tó bá ṣe Yorùbá náà lọ sá Hausa ládàá. We won't take that. We won't take that. Ẹnìkan ò kàn lè sọ gbogbo lẹ́dílẹ̀ bàbá rẹ̀. Kó wá máa bẹ́yàn ládàá nítorí màálù. Nonsense. ṣé ẹ rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ báyìí gbogbo nǹkan tá à ń sọ wọ̀nyí lórí wípé bí ayé yìí ṣe dà nísìn kó jẹ́ kí kálukú kó bẹ̀rẹ̀ sí máa lọ nílọ ẹ̀ ìwàṣà pẹ̀lú gbogbo nǹkan. Eléyìí tún ga o